A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Mínísítà fún iṣẹ́ Dave Umahi ti ké sí àwọn iléeṣẹ́ tó ń pèsè símẹ́ǹtì kí wọ́n ṣe àdínkù owó símẹ́ǹtì wọn sí ẹgbẹ̀rún 7. Mínísítà ṣe àwáwí lórí owó náírà tó ti ń ní agbára sí i àti owó epo tó ń wálẹ̀, bí ó ti fi kọ́ àtúpalẹ̀ òfin ọrọ̀ ajé tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe àgbékalẹ̀ rẹ̀. Bákan náà ni ó ṣe ìkìlọ̀ fún àwọn iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ MTN àti iléeṣẹ́ agbaṣẹ́ṣe RCC Nigeria Limited lórí ìdádúró tí wọ́n ṣe sí iṣẹ́ ojúnà márosẹ̀ Enugu sí Onitsha. Umahi sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìpàdé pẹ̀lú àwọn aṣojú iléeṣẹ́ méjèèjì MTN àti RCC. Lára àwọn tí ó wà níbi ìpàdé yìí láti rí Mínísítà fún Iṣẹ́ Ìpínlẹ̀ Mohammed Bello Goronyo àti Permanent Secretary ní Ministry Ọ̀gbẹ́ni O.O. Adébíyì. Mínísítà wá lérí láti mú MTN lórí ìṣòro owó tí ó bá ti bẹ̀ yọ nítorí ìjọba kò lẹ́jọ́ bá wọn rò títí di ìgbà tí iṣẹ́ á fi parí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe àdínkù owó ọkọ̀ Mass Transit Red Line sí ìdá 30 nínú ọgọ́rùn-ún 30%. Àfihàn yìí wáyé níbi ìṣísọlójú ibùdókọ̀ Abúlé Ẹ̀gbá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́, ọ̀kan gbòógì iṣẹ́ àkànṣe tí wọ́n ṣe àgbékalẹ̀ láti mú lílọ bíbọ̀ yá geere. Gómìnà Babájídé Sanwó-Olú ni ó ṣe ìkéde yìí, bí ó ti ṣàlàyé wípé àwọn ti wo iye èrò àwọn sì ti pinnu àti ṣe àdínkù owó ọkọ̀. Ó ní ìgbésẹ̀ yìí wáyé láti fi ṣe móríyá fún àwọn èrò ìpínlẹ̀ Èkó láti ṣe àmúlò ọkọ̀ ìjọba kí ó sì tún pèsè ìrọ̀rùn fún èrò ọkọ̀ láàárín ìṣòro ọrọ̀ ajé tó ń lọ lórílẹ̀-èdè. Ẹgbẹ́ òṣèlú All Progressive Congress (APC) àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ní gbólóhùn asọ̀ lórí ìdìbò ìjọba ìbílẹ̀ tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú àtẹ̀jáde ní APC ti ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè tàpá sí òfin pẹ̀lú bí ó ṣe kọtí ìgbọ̀nyin sí àṣẹ ilé-ẹjọ́ tí ó tún wá ṣe àgbékalẹ̀ awúrúju ètò ìdìbò ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 22 oṣù kejì ọdún 2025. Agbẹnusọ APC Felix Morka ní láti pa òfin mọ́ àwọn tí wọ́n dìbò yàn nìkan ni ìjọba lẹ́tọ̀ọ́ àti máa fún ní owó allocation ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Níwọ̀nba ìgbà tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti dá ẹjọ́ ilé-ẹjọ́ gíga nù tí ó sì dá àwọn alága tí wọ́n júwe ilé fún padà sí ààyè wọn títí sáà wọn á fi parí ní oṣù kẹwàá ọdún 2025. Níbi ìbúra fún àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn tí ó wáyé ní ilé ìjọba ìlú Òṣogbo ní Mákindé pẹ̀lú alága ẹgbẹ́ gómìnà PDP gómìnà Bala Mohammed láti ìpínlẹ̀ Bauchi ti ṣe ìkìlọ̀ tako àwọn tí wọ́n ń dá ìjà ara wọn gbé. Mákindé rán àwọn tí wọ́n ń dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun létí kí wọ́n rántí ìtàn kí wọ́n sì kọ́gbọ́n kí wọ́n má sọ ìpínlẹ̀ sínú làásìgbò lórí ohun tí ó yẹ kí ilé-ẹjọ́ bá wọn yanjú. Ó ní a kò fẹ́ ogun mọ́ kí APC rìn jìnnà sí agbègbè yìí. Àwọn fẹ́ pèsè mùdùmúdù ìjọba tiwantiwa fún ará ìlú pẹ̀lú ìrọ̀rùn. Wọ́n ti ṣe ìbúra fún gómìnà Lucky Ayédatiwa gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo láti fi bẹ̀rẹ̀ sáà ọdún 4 rẹ̀ ní pẹrẹwu lẹ́yìn ikú gómìnà Rotimi Akeredolu ní ọdún 2023. Ayẹyẹ ìbúra yìí wáyé ní ọjọ́ Ajé ní ìlú Àkúrẹ́ tí í ṣe olú ìlú fún ìpínlẹ̀ Ondo. Èyí wáyé lẹ́yìn oṣù méjì tí Ayédatiwa jáwé olúborí níbi ìdìbò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress (APC). National Security Adviser Nuhu Ribadu ti rọ gómìnà àná fún ìpínlẹ̀ Sokoto Nasir El-Rufai kí ó yọ òun kúrò lára àwọn tó ń bá ja ìjà òṣèlú kí òun lè ríbi gbájúmọ́ iṣẹ́ tí wọ́n gbé lé òun lọ́wọ́. Èyí ni Ribadu fi fèsì sí ọ̀rọ̀ tí El-Rufai sọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò bí ó ti ṣe ẹ̀sùn wípé NSA ń gbèrò àti díje du ipò ààrẹ ní ọdún 2031. Ìdí nìyí tí ó fi fẹ́ mú àwọn tí ó lè bá figagbága ní ẹkùn àríwá kúrò lọ́nà síwájú ìdìbò. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Ribadu ti da àhesọ yìí nù bí ó ti tẹnumọ́ wípé òun kò lè wọ gbólóhùn asọ̀ pẹ̀lú gómìnà àná. Ó ní bí kì bá ṣe wípé ó pọn dandan kí òun fèsì kí wọ́n má bàa rò wípé òótọ́ ni ọ̀rọ̀ tí Rufai sọ, òun ìbá má ti fèsì nítorí ọwọ́ òun kò dilẹ̀ tó gbogbo ràkàtíà tí El-Rufai ń bá kiri.
Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àgbà amòfin Fẹ́mi Fálànà ti lérí láti wọ́ ajagunfẹ̀yìntì Ibrahim Babangida lọ ilé-ẹjọ́ lórí ẹ̀sùn ìtẹ̀tọ́mọnìyàn mọ́lẹ̀. Fálànà wà lára àwọn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú kí wọ́n tó gbá wọn dà sínú ọgbà ẹ̀wọ̀n Kùjé látàrí wípé wọ́n tako bí ìjọba ológun ṣe wọ́gi lé ìdìbò June 12, 1993. Bákan náà ni wọ́n tako ìgbésẹ̀ Babangida láti fi ọjọ́ kún sáà ológun rẹ̀. Níbi ìṣíde ìwé àpilẹ̀kọ lórí ìrìnàjò ológun àti òṣèlú ni Babangida ti ṣe àfihàn ọ̀pọ̀lọpọ̀ ohun tí ó ṣẹlẹ̀. Ọ̀kan gbòógì ara àfihàn yìí ni ètò ìdìbò ààrẹ tí ó wọ́gi lé bí ó ti ní ètò ìdìbò yìí ni ó dára jù àti wípé MKO Abiola ni ó jáwé olúborí. Babangida ní òun kábàámọ̀ lórí bí òun ṣe kọ̀ àti yọ̀ǹda agbára fún ìṣèjọba tiwantiwa ní ọjọ́ tí wọ́n ti là kalẹ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni Fálànà ti lérí láti padà sí ilé-ẹjọ́. Ó ní òun ṣetán àti tako ẹ̀sùn tí IBB pè takò ó pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀. Fálànà fi kún wípé òun ti ṣe ìkórajọ ikọ̀ agbẹjọ́rò, wọ́n sì ti ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ nítorí IBB ti jẹ́ kí ó yé gbogbo ènìyàn wípé kò sí ìdí fún un láti gbé òun lọ ilé-ẹjọ́. Ètò ìdìbò tí ó sì dá wàhálà sílẹ̀ ni ó ti jẹ́wọ́ wípé Abiola ni ó jáwé olúborí. Fálànà ní òun jẹ́ IBB tẹ ẹ̀tọ́ òun lójú mọ́lẹ̀ pẹ̀lú bí ó ṣe fi òun sí ọgbà ẹ̀wọ̀n Kùjé, ṣe ìdáwọ́kọ̀ fún ìrìnsí rẹ̀ àti bí kò ṣe fún un láǹfààní àti yan adarí tí ó fẹ́ fún orílẹ̀-èdè. Fún ìgbà kejì nínú oṣù kejì, iléeṣẹ́ ìfọpo Dangote ti ṣe àdínkù owó jálá epo bẹtiró sí ₦825 látorí ₦890. Nínú àtẹ̀jáde láti ilé-iṣẹ́ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé owó jálá epo ti wálẹ̀ sí ₦825 láti ₦950 láàárín ọjọ́ mẹ́rìndínlọ́gbọ̀n. Iléeṣẹ́ Dangote ṣe ìkéde wípé àdínkù owó jálá epo tuntun yìí ti bẹ̀rẹ̀ láti Ọjọ́bọ̀ ọjọ́ 27 oṣù kejì láti mú ìrọ̀rùn bá ọmọ Nàìjíríà. Wọ́n wá fi dá aráàlú lójú wípé àwọn yóò tẹ̀síwájú láti máa mú epo wà ní àrọ́wọ́tó ní gbogbo ilé epo tí wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú bíi MRS, AP àti Edin ní owó tí kò ní ga ju ara lọ. Agbẹnusọ ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó tí wọ́n ní kí ó lọ rọ́kúnlé Mudashiru Obasa ti sọ gbangba wípé òun ti gba ipò gẹ́gẹ́ bí adarí ilé-ìgbìmọ̀. Obasa sọ èyí ní Ọjọ́bọ̀ lẹ́yìn tí ó padà sí ilé-ìgbìmọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àti DSS fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tí wọ́n ti rọ̀ ọ́ nípò ní ọjọ́ 13 oṣù Kínní. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò bóyá wọ́n ti dá a padà sí ipò adarí ilé-ìgbìmọ̀ ni Obasa ní kò sẹ́ni yọ òun fẹ̀kàntẹ́lẹ̀ tàbí rọ òun nípò nítorí ohun gbogbo ló ní ìlànà. Níwọ̀nba ìgbà tí wọn kò ti tẹ̀lé ìlànà, kò sẹ́ni yọ òun nípò. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress ti fagi lé èròǹgbà àti ṣe ìfẹ̀hónúhàn bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹta ọdún 2025 lẹ́yìn tí wọ́n fẹnukò lórí àlékún 35% pẹ̀lú ìjọba àpapọ̀ lórí owó ìlà ìbánisọ̀rọ̀. 20 oṣù Kínní ọdún 2025 ni àjọ alámòjútó ìlà ìbánisọ̀rọ̀ NCC kéde àlékún ìdá 50 nínú ọgọ́rùn-ún 50% lórí fún ìgbà àkọ́kọ́ láti ọdún mẹ́wàá sẹ́yìn lórí bí wọ́n ṣe àwárí bí ohun gbogbo ṣe gbówó lórí. Lẹ́yìn èyí ni ẹgbẹ́ òṣìṣẹ́ yarí wípé 50% kò ṣe ìtẹ́wọ́gbà, pàápàá jùlọ pẹ̀lú ìṣòro ọrọ̀ ajé tí ọmọ orílẹ̀-èdè ṣì ń bá fínra lọ́wọ́. Èyí ló mú ìjọba àpapọ̀ gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá dìde láti ṣe àgbéyẹ̀wò lórí gbogbo ohun tí ó dìrọ̀ mọ́ àdínkù. Sultan ilẹ̀ Sokoto Sa'ad Abubakar kẹta ti rọ gbogbo Mùsùlùmí láti fi ara wọn jìn fún oṣù mímọ́ yìí láti gba àdúrà kí wọ́n wá ojúrere Allah fún ìbùkún àti àtìlẹ́yìn fún orílẹ̀-èdè àti àwọn adarí. Sultan tẹ̀síwájú wípé a gbọ́dọ̀ ní ẹ̀mí ìtanilọ́rẹ àti pàtàkì láti ṣe àtìlẹ́yìn fún àwọn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ kí àwọn náà lè bá wọn kópa nínú Ramadan. Nínú ọ̀rọ̀ ìyànjú Ààrẹ Bọ́lá Tinubu sí ọmọ orílẹ̀-èdè ni ó fi gbà wọ́n ní ìyànjú kí wọ́n wà ní ìṣọ̀kan nínú àdúrà àti ìgbésẹ̀ fún ìlọsíwájú, kí wọ́n wá ojúrere àti ààbò. Bákan náà ni ó ní kí wọ́n mú ìbáṣepọ̀ wọn pẹ̀lú Allah àti ọmọlàkejì wọn ní ọ̀kúnkúndùn.
Sínétọ̀ tó ń ṣaṣojú Kogi Central Natasha Akpoti-Uduaghan ti ké sí ìyáàfin Nneoma Akpabio, aya ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio, kí ó fi tiẹ̀ ṣe tiẹ̀ má dá sí ẹ̀sùn ìtàbùkù tí ó pè tako ọkọ rẹ̀. Fàákájà láàrin Akpoti-Uduaghan àti Akpabio bẹ́ sílẹ̀ lẹ́yìn tí ó kọ̀ láti jókòó sí àga tí Akpabio pín fún un nígbà tí ìpàdé ń lọ lọ́wọ́ ní ilé-ìgbìmọ̀. Nínú lẹ́tà tí Natasha kọ ránṣẹ́ sí ìyáàfin Akpabio nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ ni Natasha ti gba aya Akpabio ní ìmọ̀ràn kí ó má dá sí ọ̀rọ̀ kí ó má bàa kó ẹ̀rẹ̀ bá ìdílé rẹ̀. Ó ní kí ó fún ọkọ rẹ̀ láàyè àti wí tẹnu rẹ̀ nítorí àárín òun pẹ̀lú ọkọ rẹ̀ ni ẹ̀sùn ti wáyé kí Akpabio gbèjà ara rẹ̀. Natasha fi kún un wípé òun ní ẹ̀rí láti fi gbé ẹ̀sùn òun lẹ́sẹ̀ bí ó ti ní kí aya Akpabio fún ọkọ rẹ̀ láàyè àti wí tẹnu rẹ̀. Èyí ń wáyé bí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ NANS lórílẹ̀-èdè ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu àti àwọn adarí ilé-ìgbìmọ̀ kí wọ́n tètè dá sí fàákájà tó ń lọ lọ́wọ́ láàrin Akpabio àti Natasha kí ó tó yọrí sí ìtìjú ńlá fún orílẹ̀-èdè ní ilẹ̀ òkèèrè. Bákan náà ni ààrẹ ilé-ìgbìmọ̀ àná Bukola Saraki náà ṣe ń rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ fàákájà àárín Natasha àti Akpabio kàn kí wọ́n mú ìṣọ̀kan ilé-ìgbìmọ̀ ní ọ̀kúnkúndùn ju èèyàn inú rẹ̀ lọ. Ó ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ àti òṣìṣẹ́ ni wọ́n ní ojúṣe láti dáàbò bo ẹ̀ka pàtàkì ìṣèjọba kí wọ́n tẹ̀lé ìlànà òfin láti yanjú ọ̀rọ̀ láì ṣègbè lẹ́yìn kí àwọn méjèèjì kojú ìgbìmọ̀ olùṣèwádìí láti ṣe àwáwí pẹ̀lú ìwádìí tó jinlẹ̀ láti ọ̀dọ̀ ìgbìmọ̀. Ilé-ẹjọ́ Májísírèètì tó fìkàlẹ̀ sí Sábó, Yaba, ìpínlẹ̀ Èkó ti yọ̀ǹda ìlúmọ̀ọ́ká olórin Abdulazeez Fáṣọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Naira Marley kí ó máa lọ ní ayọ̀ àti àlàáfíà lórí ẹ̀sùn ikú olóògbé olórin Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad. Ìròyìn jábọ̀ wípé adájọ́ Májísírèètì Ejiro Kubenje ni ó fìdí ẹ̀ múlẹ̀ wípé Naira Marley kò lẹ́jọ́ jẹ́. Lára àwọn tí wọ́n jọ yọ̀ǹda ni music promoter Samson Balogun, Owódùnní Ibrahim àti alámòjútó iṣẹ́ Mohbad àtijọ́ Òpèrè Babátúndé. Ṣùgbọ́n DPP ní àwọn yóò ṣe ẹjọ́ pẹ̀lú Nurse Múyìwá tí a mọ̀ sí Auxiliary Nurse Fèyíṣayọ̀ Ògèdèǹgbé tí ó ṣètọ́jú Mohbad àti ọ̀kan lára àwọn ọ̀rẹ́ Mohbad Ayọ̀bámi Sadiq lórí ẹ̀sùn àìlákíyèsí àti àìbìkítà tí ó ṣe lòdì sí òfin ìwà ọ̀daràn ìpínlẹ̀ Èkó. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.